Yorùbá ni mí o Yorùbá. Yorùbá lèmi náà. Àṣà mi mọ̀rẹ́ o Yorùbá. Èdè mi mọ̀rẹ́ kẹ́ bá mi gbé lárugẹ. Ẹ wo òyìnbó fún mi ní pálí pupa mo mọ ibi tí mo ti wá. Èmi fẹ́ràn Yorùbá tiwa mo fẹ́ràn àṣà wa. Kékeré mo ti mọ̀ pé wà ń bẹ lára èdè wa. Àwọ̀ funfun táwọn yẹn dáàbò ra lọ́fẹ́ fi ṣègé wa. Àwọn bàbá ló fatábàtọ́ sùn lọ tóyìnbó wọlé lọ́kẹ́rù. Bóyìnbó fún mi ní pálí pupa mo mọ ibi tí mo ti wá. Èmi fẹ́ràn Yorùbá tiwa mo fẹ́ràn èdè wa. Ẹ wò kékeré mo ti mọ̀ pé wà ń bẹ lára àṣà wa. Àwọ̀ funfun táwọn yẹn dáàbò ra lọ́fẹ́ fi ṣègé wa. But àwọn bàbá ló fatábàtọ́ sùn lọ. Bẹ́ẹ̀ lòyìnbó ṣe wọlé tọ́kẹ́rù lọ wọ́n kẹ́rù lọ wọ́n kó wa lẹ́rù lọ. Àṣà mi l'identity mi personality mi it give me spiritual intellectual and emotional. Ẹ dúró náà ẹ má yọ mí lẹ́yìn mi ò lè kúkú ẹ̀yìn wo máa ṣe di bàbá mi tí mo gbọ́ ṣóyìnbó gbọ́ Yorùbá. Ṣe rí màláìka ládàkú pọ́nà yàtọ̀ síríà màláìka mẹ́rẹ̀dá kọjú sí wọn kó má bá wọn jà wọ́n yẹ̀ṣẹ́ kó yẹ̀ṣẹ́ o wọ́n ló kọ́kọ́ ló kọ́ o. Ẹ kú déédéé ìwòyí ẹ̀yin èèyàn wa, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣàlàáfíà mo bá wa, ṣé dùndún ń dùn ṣe ń dún ṣe gbogbo ẹ̀ ń jọra wọn, ẹ kújọ́ mẹ́ta. Wọ́n ní tá bá ríra ẹni tó bá ti ṣe díẹ̀, ẹ kú àti là á kíra ẹni, mo kí gbogbo wa, ṣàlàáfíà nílé wà. Mo sì fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo wa fún ìkíni lórí àtẹ̀ránṣẹ́, ìfohùnsílẹ̀ àti gbogbo akitiyan tí ẹ ṣe nípa ọjọ́ ìbí mi eléyìí tí ó ti kọjá sẹ́yìn bíi ijọ́ méjì báyìí. Mo wá dúpẹ́ lọ́wọ́ wa o, mo mọ̀ ọ́n lóore. Elédùmarè á bá mi dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Á máa ríre bára wa ṣe láṣẹ Èdùmàrè. Irú ayọ̀ lá máa gbọ́ lágbàlá olódodo, a ní gbọ́ láburú síra wa. Gbogbo ẹni tó sì ti ń bi mí tipẹ́tipẹ́ náà pé Dr. Mike Ola ṣé kò sí? Àgbóhùn yín bó o ni? À ń gbọ́ akitiyan tó ń ṣẹlẹ̀ níbi tẹ́ ẹ wà nípa tọ̀rọ̀ ààrẹ orílẹ̀-èdè yín tuntun ìyẹn Donald Trump. Ṣé kò dọ́dọ̀ yín? Ṣé kò yọ yín lẹ́nu? Mo mọ̀ ọ́n lóore o, mo dúpẹ́. Àwọn àgbà kan wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ni lójú. Ọ̀pọ̀ èèyàn ní owó bí tá a wà, ọ̀rẹ́ ló dùn tá à ń bọ̀rẹ́ jẹ̀kọ. Ẹni tá a sì fẹ́ wọ́n ló nílé ẹ̀ ń jìn. Mo dúpẹ́, mo mọ̀ ọ́n lóore. Ìfẹ́ tẹ́ ẹ ní sí mi ló jẹ́ kẹ́ máa béèrè mi, ló jẹ́ kẹ́ máa béèrè gbogbo ohun tẹ́ ẹ̀ ń béèrè. Elédùmarè á nífẹ̀ẹ́ ẹ̀yin náà ju bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wa lọ. Elédùmarè á sì bá mi dáàbò bò yín tìlétìlé, táyà tọmọ, tọkọtọkọ, tẹbí tará láṣẹ Èdùmàrè. Gbogbo yín lẹ jèrè tẹ́ fèrè jẹ̀kọ, ẹ ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ. Elédùmarè á bá mi kẹ́ yín nítorí pé kí ni òun lọ́ba ẹlẹ́bùrú ìkẹ́, agbáwájúlé kẹ́ yín, agbẹ́ǹkùlé kẹ́ yín, gbogbo ibi tẹ́ bá dé ẹ máa bá ìkẹ́ Elédùmarè ẹ máa bá pàdé. Ẹ ṣé gan ni. Mo mọ̀ ọ́n lóore o, mo mọ̀ ọ́n lóore. Àtẹni tó jù mí lọ tí wọn ò wo pé àwọn jù mí lọ tí wọ́n ń kí mi tí mi ò sì jù báyìí lọ, mo mọ̀ ọ́n lóore. Elédùmarè á bá mi dúpẹ́ fún yín. Ọpẹ́ olóore àdá tán ni. I will never forget everything that you guys did. No matter how little you might think it is, I do really appreciate it. Thank you so much. Láì dé ìnàpẹnu, ǹjẹ́ mo júbà gbogbo ẹ̀yin ará ilé, mo júbà gbogbo ẹ̀yin àgbàlagbà, gbogbo ajúnilọ́, mo júbà yín. Gbogbo àwọn tó ti pèdè kémi tó mọ̀ pèdè nígbà témi gan ò mọ̀ pé ó ń tún pèdè, mo júbà yín o. Ǹjẹ́ mo júbà Elédùmarè Ọlọ́run ọba tó dá mi, tó gbéṣẹ́ yìí tó gbé lé mi lọ́wọ́, ó ní kí n máa ṣe, ó sì fún mi nílànà, tó fún mi níkìlọ̀, tó sọ fún mi ohun tí mo lè ṣe, ohun tí mi ò lè ṣe, ó sì bá mi dá májẹ̀mú tó níwọ̀nba ìgbà tí mi ò bá ti yẹ̀ lórí májẹ̀mú, tí mi ò yẹ̀ lórí àdéhùn wípé kí n máa ṣiṣẹ́ ìránṣẹ́ mi lọ, kò sóhunkóhun, kò séwu, kò sí láburú. Elédùmarè mo dúpẹ́ o. Ǹjẹ́ mo júbà gbogbo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi,
ẹ̀yin àgbà kan gbogbo ẹ̀yin tí Elédùmarè tó kọ sí, tó jẹ́ kó yé yín pé ẹ máa bá mi rìnrìn àjò yìí, tẹ́ sì ń bá mi rìn ín, àtẹni tí mo mọ̀ nínú yín, àtẹni tí mi ò mọ̀, àtèyí tí mo bá sọ̀rọ̀ rí, àtèyí tí mi ò bá sọ̀rọ̀ rí, mo mọ̀ ọ́ lóore o. Ǹjẹ́ mo kí gbogbo onílé yìí, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kọ́mọdé, mo kágbà, mo kóyún inú, mo káṣẹ́ ìdí. Ǹjẹ́ mo kí gbogbo lọ́balọ́ba, mo kí gbogbo lóyè lóyè, gbogbo baálẹ̀ baálẹ̀ pátá, mo kí yín o. Mo ń kí yín tẹ̀sọ́-tẹ̀sọ́, mo ń kí yín tológun tológun. Mo ní yóò yẹ yín, kò ní yẹ̀ ẹ́ lẹ̀ láṣẹ Èdùmàrè. Ẹ jèrè, ẹ fèrè jẹ̀kọ o. Gbogbo yín tẹ́ ń gbégbèsè dáadáa, tẹ́ ń rìnrìn rere, bí ilẹ̀ Yorùbá bí ò ṣe ní dàrú, bí ó ṣe gòkè àgbà tó padà bọ́ sípò tí Elédùmarè fẹ́ kó wà. Mo ṣe é ládùúrà fún yín. Elédùmarè á bá yín tú ilé ayé tiyín náà ṣe, á tú ọ̀nà yín ṣe, á tú inú ìdílé yín ṣe. Ǹjẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ̀ọ́mọ̀ tẹ́ ẹ jókòó sípò agbára, tẹ́ ẹ jókòó sórí àpèrè ọba nílẹ̀ Yorùbá, tẹ́ ẹ wá ń rìnrìn àjò, tẹ́ ẹ ń ṣiṣẹ́ tí ó ba Yorùbá lórúkọ jẹ́, tẹ́ ẹ ń ṣiṣẹ́ tí ó ba Yorùbá lójú jẹ́, tẹ́ ẹ tiẹ̀ ro ti pé àwọn kan ṣì ń bọ̀ lẹ́yìn, pé orí àpèrè tẹ́ ẹ jókòó sí kì í ṣe tiyín, afúnṣọ ni yín. Mo ní Elédùmarè ọba mi, tó ṣẹ̀dá orí àpèrè tẹ́ ẹ jókòó lé, tó sì mọ̀ pé ó nídìí tóun fi ṣe bẹ́ẹ̀, á bá mi san yín lẹ́san gbogbo aburú tẹ́ ẹ̀ ń ṣe. Mò ń sọ pé tó bá ṣe pé ẹ̀ ń ṣe nítorí àtijẹ àtimu ni, tẹ́ ẹ̀ ro ti aburú tí ó kó bá ilẹ̀ Yorùbá àbí tí ó kó bá ìlú tí oníkálukú yín tẹ́ ẹ jókòó sí, tẹ́ ẹ ti ń ṣe olórí, mo ní kí àwọn àpèrè tẹ́ ẹ jókòó lé náà kó máa gbóná mọ́ yín, kó máa gbóná mọ́ yín. Inú ààfin tẹ́ ẹ jókòó sí yẹn kó máa gbóná mọ́ yín, kára yín má balẹ̀, títí tí ṣìṣe ó fi bá yín, tí wọ́n ó fi lé yín kúrò ńbẹ̀, nítorí pé kò tọ́ sí yín. Àyàfi tẹ́ ẹ bá ronúpìwàdà, tẹ́ ẹ bá jáwọ́ nínú iṣẹ́ láabi tẹ́ ẹ̀ ń ṣe sílẹ̀ Yorùbá, tẹ́ ẹ bá jáwọ́ nínú gbogbo ìwà burúkú tẹ́ ẹ fi ń sọ àwa ọmọ Yorùbá àti ìran Yorùbá lẹ́nu. Ó ti rí bẹ́ẹ̀ o, ó ti ṣẹ bẹ́ẹ̀ láṣẹ Èdùmàrè. Àyàfi tá a bá fi nǹkan bẹnu, àbí tá a bá fi nǹkan míì kún ló kù. Mo kí gbogbo wa káàbọ̀, mi ò ní pẹ́ lórí ètò tèléyìí. Mo kàn fẹ́ fi ṣàlàyé ọ̀rọ̀ kan ráńpẹ́ díẹ̀ ni, nítorí àwọn tó ń béèrè lọ́wọ́ wa pé kí ló dé, àtọ̀pọ̀lọpọ̀ tó ń kọminú pé Dr. Mike, kí ló dé tá à rí yín, ṣé kò sí, ṣé kìí ṣe ọ̀rọ̀ Trump? Rárá o, bá bá sòótọ́ fúnra wa, tá à bá ní parọ́, ọ̀pọ̀lọpọ̀ yín lẹ mọ̀ pé kí ọ̀rọ̀ Trump tó wáyé, ni mo ti yẹ̀bá díẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Mo sì ṣàlàyé fún wa ní ráńpẹ́, ní díẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀yin àgbà, ẹ ní ìgbọràn ńkọ́? Ó sàn jẹbọ rúrú. Ìgbọràn ni mo ṣe. Mọ́já-mọ́sá là ń mọ akíkanjú lógun. Akíkanjú tó bá mọ̀jà tí ò mọ̀ sá, ọ̀pọ̀lọpọ̀ irú wọn máa ń bógun bòmíì lọ ni. Wọ́n sì ní ikú ogun ńkọ́? Òun ló máa ń pa akíkanjú. Ikú odò, òun la máa pa òmùwẹ̀. Ṣùgbọ́n Elédùmarè ò ní jẹ́ kí ìkankan nú ẹ̀ kó ṣẹlẹ̀ sí sàkání wa. Ṣùgbọ́n ó ṣe pàtàkì kéèyàn máa gbọ́ kíni? Ìkìlọ̀, kéèyàn sì máa gbọ́rọ̀. Pàápàá jùlọ tó bá jẹ́ni tí ara ń sọ̀rọ̀ fún, tí Elédùmarè tún wá fáwọn èèyàn kẹ́ ọ, tán wà ní sàkání ẹ̀, tó tún wá jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà tára bá sọ̀rọ̀ fún ọ, tí Elédùmarè fi nǹkan hàn ọ́, á tún fún ọ ní ẹ̀rí látara àwọn èèyàn tó súnmọ́ ọ, láti pè ọ́ sákíyèsí, láti lè jẹ́ ó yé ọ délẹ̀délẹ̀. Kì í ṣe torí ohunkóhun. Ní tẹ́ bá rántí, nígbà tí ọ̀rọ̀ Alhaji Dr. Oríyọmí Hamzat àti olórí Naomi pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbàdàn, kọ́lọ́run má jẹ́ ká tún rírú ẹ̀ mọ́, tó ń jà ràìnràìn ńlẹ̀. Àwọn kọ̀lọ̀rọ̀ sí èèyàn kan wọ́n ń jáde, wọ́n ń sọ̀rọ̀, wọ́n sì ń hùwà bíi pé kí wọ́n mú àwọn èèyàn wọ̀nwọ̀nyí, pé kí wọ́n lọ bẹ́ wọn lórí nítorí ohun tó ṣẹlẹ̀. Kò sóhun tí wọn ò gbìyànjú àti ṣe tán. Wọ́n wá ń tiraka mọ́ pé ìwọ̀nba àwa péréte tá a bá fẹ́ pàkíyèsí àwọn èèyàn sí nǹkan, pé ẹ jẹ́ ká gba oríṣiríṣi ọ̀nà wò ó, pé aburú tó ṣẹlẹ̀ kò sẹ́ni tó gbàgbé ẹ̀, a sì ń gbàdúrà pé kọ́lọ́run tu gbogbo àwọn ìdílé tíṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ sí, kó tù wọ́n lára, kó tù wọ́n lójú, kó tù wọ́n nínú. Ṣùgbọ́n ẹ jẹ́ ká farabalẹ̀ ká fi wo ọ̀rọ̀ yìí. Àwọn èèyàn kan ò fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ rárá. Wọ́n sì ń bá a lọ bíi pé wọ́n fẹ́ jẹ́ kọ́rọ̀ náà kó máa músọnu
dání wípé àwọn tọ́mọ wọn kú ńkọ́, ṣèbí báwọn ọmọ kan kú. Tó sì jẹ́ pé téèyàn ò bá ṣọ́ra ṣe, téèyàn ò bá ṣe sùúrù, wọ́n á ti ọ̀rọ̀ síyàn lẹ́nu téèyàn á fi sọ̀rọ̀ àìsí mọ̀gbà tá a ṣẹ èèyàn tí ò yẹ ká ṣẹ̀. Ìbínú ò mọ̀ pé olówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. Àìmọ̀gbà téèyàn ó sọ̀rọ̀ tó jẹ́ pé ẹni tọ́rọ̀ ṣẹlẹ̀ sí tó jẹ́ lóòótọ́ lóòótọ́ ó ṣẹlẹ̀ sí tí ó dùn ún wọra, tí wàá wòyàn sùnsùnsùn pé ṣó yẹ kí lágbájá sọrú ohun tó sọ yìí, ṣùgbọ́n tóun ò ní ìdárò pé àwọn kan ló ń sọ nǹkan tí ò yẹ kí wọ́n sọ, ná ń ṣe ohun tí ò yẹ kán ṣe. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè wípé ó yé Ọlọ́run ju gbogbo àwa ọmọ ẹ̀dá èèyàn lọ. Ọ̀rọ̀ náà ó sì kọjá bó ṣe yẹ. Gbogbo bí wọ́n bá ṣe yanjú ẹ̀ sí, Elédùmarè á kọ́ wọn mọ̀ ọ́n ṣe. Tó bá jẹ́ pé àwọn èèyàn kan wà nídìí ọ̀rọ̀ yẹn náà ni tí wọ́n jẹ̀bi, Elédùmarè á jẹ́ kí ìjìyà tó bá tọ́ sí wọn kán fi jẹ wọ́n. Tó bá sì jẹ́ pé àwọn èèyàn kan wà ńbẹ̀ tí àwọn èèyàn rò pé àwọn ló ajere ọ̀rọ̀ yìí sí mọ́ lórí tí ì sì ṣe àwọn, ṣùgbọ́n tó fẹ́ dàbí àkóbá, k'Elédùmarè kó ṣàánú wọn, kó kó wọn yọ ńbẹ̀, kò ju ẹnu ohun tá a lè sọ lọ. Nígbà yẹn, ohun tó fà á nìyẹn tí mo fi sún mẹ́yìn díẹ̀ pé rárá, inú bíbí n ò fiṣẹ́ mi rán ọ, ẹ̀dọ̀ fùfù n ò bẹ̀ ọ́ lọ́wẹ̀ ẹ̀, òun ló jẹ́ n sún mẹ́yìn díẹ̀. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Lẹ́yìn ìgbà náà, iṣẹ́ kò jẹ́ kí n ráàyè lọ títí. Ṣẹ mọ̀ pé ẹ̀yin àgbà náà lẹ sọ bẹ́ẹ̀. Ẹ ní lọ́pọ̀lọpọ̀ ìgbà tádùúrà aládùúrà bá gbà tán, apá aládùúrà ò kí ń ka nígbà míì. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ibi ire, ibi tó dáa, òun làdúrà wa ló gbà sí. Àdúrà yín náà ló ń gbà lórí wa. Gbogbo àdúrà, gbogbo oore tẹ́ ẹ̀ ń ṣe fún wa, òun náà ló jẹ́ lórí wa. Mo mọ̀ ọ́ lóore o, mo dúpẹ́. Elédùmarè á bá mi san gbogbo yín lẹ́san re. Láì wá dènà pẹnu, láì fàkókò ṣòfò, fún ẹ̀yin tí ẹ̀ ń béèrè, ṣé rí nípa ọ̀rọ̀ titi Trump àti wọ́n ń lé àwọn èèyàn mú kiri, wọ́n ń ṣe gbá, wọ́n ń ṣàwo, kì í ṣe gbogbo wa tá à ń gbé òkè òkun. Lóòótọ́ kò sẹ́ni tó lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé òun mọ ohun tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú àbí bí gbogbo ọ̀rọ̀ ṣe lè padà ibi tí ó forí sọ, rárá. Ṣùgbọ́n póko a máa lápẹẹrẹ, oníkángun ǹkángun ó kángun sẹ́nìkan jẹnìkan lọ. Tá a bá ní ká fojú òfin wò ó, ká sì wò ó dáadáa bó ṣe yẹ ká wò ó, kó tó di pé a ó máa fi ìkara ìgbín a ó máa fi họ kòkò, nǹkan ó ti ṣe. Àwa kan wà, á máa dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ni pé ìrìnàjò wa nílùú tá a yàn láàyò tá à ń gbé, Elédùmarè ò jẹ́ ó ní kọ́nu-kọ́họ nínú. Àìsí ṣe ọ̀daràn. So fún ìdí èyí, fún ẹ̀yin kọ̀ọ̀kan tẹ́ ẹ̀ ń béèrè, ẹ fọkàn balẹ̀, Ọlọ́run má mú wa, Ọlọ́run má mú wa, Ọlọ́run má jẹ́ a rásàsí, Ọlọ́run má jẹ́ a rédìí. Tá a bá sì rẹ́ni tó ń sàsíra ẹ̀ àbí tó lóun fẹ́ dira ẹ̀, Elédùmarè á jẹ́ kán máa forí wọn gbé. Bó ṣe rí nìyẹn. Ṣùgbọ́n Elédùmarè ò ṣe ọ̀rọ̀ wa ní ọ̀rọ̀ àwọn tí ó máa sápamọ́ àbí máa péjọ ẹ̀gbẹ́ ògiri. Àwọn tó rí bẹ́ẹ̀ fún, a fi yọ̀ wọ́n o. Ṣùgbọ́n nítorí pé wọ́n ní ẹni tó bá béèrè ọ̀rọ̀ ló fẹ́ díẹ̀ gbọ́. Ìdáhùn ìbéèrè àti àwọn àtẹ̀ránṣẹ́ tẹ́ ẹ tẹ̀ sí mi, òun ni mò ń fún yín. Fún gbogbo àwọn tí wọ́n sì wà nínú ipò pé a lè rìn ká yan fandafanda, tí í ṣe pé bóyá wọ́n jọ̀daràn o, pé bóyá àfọwọ́fà tiwọn, mo bá yín ṣe ládùúà. Elédùmarè á dáàbò bò yín, á bá yín yanjú ọ̀rọ̀ yín. Ogun wọn gbé lójijì, wọ́n jù ú sílé, kò ní ṣẹlẹ̀ sí yín. Ṣùgbọ́n fún gbogbo àwọn tó jẹ́ ọ̀daràn, bẹ́ẹ̀ ni, tí wọ́n ti fọwọ́ wọn fa wàhálà, wọ́n tọwọ́ wọn bọ sọ̀ọ̀lọ̀, gbogbo ohun tójú yín bá rí, Ọlọ́run á ràn yín lọ́wọ́, torí pé kí ni, kò sí nǹkan tí a lè sọ sí yẹn jù yẹn lọ.
it is what it is. Láti padà wá sórí ètò gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ nígbà gbogbo èmi a máa sọ fún wa ọmọ Yorùbá ni mí, Yorùbá nìran mi, inú mi a sì máa dùn níbi tí n bá ti gbọ́ tán bá ń orí Yorùbá àbí tí wọ́n bá ń fi àṣà àti ìṣe Yorùbá hàn. Inú mi a máa dùn, orí mi á wú, ara mi a máa yá gágá. Mo bá fọ́nrán kan pàdé lórí ẹ̀rọ ayélujára, ó wá rán mi létí bí ọdún mélòó kan sẹ́yìn nígbà tí mo kọ́kọ́ délùú yìí tí mo pàdé àwọn kan nínú ilé ìjẹun tí gbogbo wọn wọṣọ funfun tí wọ́n jókòó tí mo padà wá gbọ́ pé oníṣàngó ni wọ́n, bó tiẹ̀ jẹ́ pé àwọn ọmọ ìlú yìí ni o, àti dúdú àti funfun nílùú yìí ni wọ́n. Tí mo padà wá gbọ́ tí wọ́n sọ pé oníṣàngó làwọn. Pàápàá jùlọ ìgbà tán gbọ́ pé ọmọ Yorùbá ni mí, inú wọn dùn. Kódà níjọ́ tá à ń sọ yìí, mo fẹ́ sanwó oúnjẹ wọn, wọn ò gbà, àwọn náà sanwó oúnjẹ mi. Wọ́n nínú àwọn dùn láti pàdé mi. Ìgbà tí mo wá rí fọ́nrán yìí, ó rán mi létí ijọ́ yẹn. Ó tún wá rán mi létí àwọn nǹkan kan tí mo máa ń tẹnu mọ́. Ṣé rí Yorùbá, àwa la ní àṣà, àwa la ní ìṣe. Tẹ́ bá ń gbọ́ tán bá ní ají ṣe bí Ọ̀yọ́ là á rí, Ọ̀yọ́ ìṣe bí baba ẹnikẹ́ni. Àwa Yorùbá ni wọ́n ń bá wí. I kind of believe the rest of the world copied us, but it's just that we don't know our value. Bẹ́ẹ̀ni, adìẹ funfun wa ni ò mọ rẹ̀ lágbà, àwa la mọyì ara wa. Nígbà tí mo délùú yìí, màá máa gbé nígbà míì tí n bá ń lọ torí pé èmi nìkan ni, màá máa wá gbọ́ orin, màá wá yín sókè. Ó láwọn ibì kan tó jẹ́ pé tí n bá dé mo mọ̀ pé mi ò lè yín orin sókè, màá yín lẹ̀. Ṣùgbọ́n tí n bá dé àárín àwọn dúdú tí wọ́n jẹ́ dúdú ìlú yìí, Amẹ́ríkà, màá máa yín orin mi sókè, mi ì yín lẹ̀. Àṣé wọ́n ń wò mí, bó tiẹ̀ jẹ́ pé wọn ò gbọ́ ọ̀pọ̀lọpọ̀ èdè tán ń sọ nínú orin tí mò ń gbọ́. Ìgbà míì témi náà bá ń gbọ́ orin tàkasúfèé bíi tiwọn, màá yín sókè. Àṣé wọ́n ṣáà ń wò mí, wọ́n ń wò mí. Ó wá dijọ́ kan, wọ́n wá pè mí, a wá ń sọ̀rọ̀, wọ́n wá ní mi ò fi bẹ́ẹ̀ yàtọ̀ sáwọn pé báwọn náà ṣe máa ń yín orin sókè ni pé kí lèmi rò pó fà á. Mo wá dá wọn lóhùn, mo ní ṣebí dúdú ni yín? Wọ́n ní ẹ̀jẹ̀ kan náà ló wà nínú ara èmi àti yín, inú ẹ̀jẹ̀ ló wà, bí ìran wa ṣe rí nìyẹn. Mo wá sọ fún wọn, mo ní àwa la nílù, àwa la lórin, àwa la ní gbogbo ohun tí wọ́n ń pè ní irinṣẹ́ tí wọ́n ń lù sí orin, pé ẹnikẹ́ni tó bá ní míì níbikíbi, wọ́n wo àwòkọ́ṣe wa ni. Pàápàá jùlọ tá bá ń sọ̀rọ̀ orin, gbogbo ẹ̀ka yòówù tẹ́ lè sọ nínú orin láyé, nítorí pé nínú àṣà àti ìṣe wa látilẹ̀ wá ni àwọn baba mọ́nímọ́ní ti jẹ́ ó yé wa. Ṣé ẹ rí tí Yorùbá bá bá wà nínú ilé tá à ń jẹun, tá à ń ṣeré pẹ̀láwọn ọmọ, orin wà nínú ọ̀rọ̀ wa. Bẹ́ẹ̀ni, ìgbà tínú wa bá dùn, á máa forin ṣe àpẹẹrẹ bínú wa ṣe dùn sí. Á dá orin, á kọ orin lórí ohun tó ń ṣẹlẹ̀ àti bínú wa ṣe dùn. Bí ìdàkejì náà bá ṣẹlẹ̀, Yorùbá ló ní pé ká dárin. Irú ẹ̀ ní tẹ́ gbọ́ tí wọ́n ní wọ́n ń kọrin arò, bóyá èèyàn kan ṣaláìsí àbí nǹkan kan ṣẹlẹ̀ séèyàn kan, wọ́n wá kọrin láti máa tu ẹni yẹn nínú, wọ́n á ní wọ́n ń kọrin arò. Béèyàn bímọ, Yorùbá á dárin. Bágbẹ̀ bá dáko, bí nǹkan ọ̀gbìn ẹ̀ bá ta tó yọ bọ̀kùbọ̀kù nígbà tó lọ kórè, Yorùbá á máa dárin. Abẹ́ ẹ̀ gbọ́ mi? Bá a bá ní à ń ṣe ọdún kinní kan, Yorùbá á máa dárin. Kódà bí èèyàn méjì Yorùbá bí wọ́n bá ń bára wọn jà, tí wọ́n ń fa wàhálà, wọ́n á tún máa dárin, wọ́n á máa kọrin láti ju gbólóhùn ọ̀rọ̀ síra wọn, láti bára wọn wí. Inú ẹ̀jẹ̀, inú àṣà, inú ìṣe wa ló wà. Mo wá rí fọ́nrán kan ní orí ẹ̀rọ ayélujára lẹ́nu ijọ́ mẹ́ta yìí. Àwọn èèyàn wa tí wọ́n wà ní Brazil,
àwọn ni wọ́n jókòó níbì kan tí wọ́n ń jẹun nínú ilé ìgbafẹ́, wọ́n wá ń kọrin. Orí mi wá wú, ara mi yá gágá pé wọ́n rán mi létí ilé, wọ́n rán mi létí àwọn bàbá wa pé bá a ṣe máa ń ṣe nìí. Mo ṣètò kan nígbà kan, ó ti pẹ́ díẹ̀, mo ní gẹ́gẹ́ bí ohun kan téèyàn kan sọ fún mi nígbà kan, ó ní kódà táwọn bàbá wa bá ń lọ, tógun bá fẹ́ jàlú, bọ́n bá ń lọ sógun, ó ní wọn a máa gbélù dání. Kódà wọ́n ṣàlàyé ẹ̀ fún mi débi pé Yorùbá tún ní àwọn ìlù kan tó jẹ́ pé ìlù agbára tí Yorùbá máa gbé lọ sógun, tó jẹ́ pé wọ́n á máa lù ú lọ sójú ogun. Ìlù agbára ni o, ohun àmúṣagbára ni, tó jẹ́ wípé irú àwọn jagunjagun tí wọ́n bá ti mọ̀ di irú ìlù bẹ́ẹ̀, tọ́n bá ti ń gbúròó ìlù bẹ́ẹ̀, agbára á máa gùn wọ́n, oríṣiríṣi nǹkan á máa sọ sí wọn lọ́kàn, oríṣiríṣi ọgbọ́n àmújagun àti òye àmújagun, ẹ jẹ́ n sọ́ bẹ́ẹ̀, á máa sọ sí wọn lọ́kàn. Léléyìí tí mo nígbàgbọ́ pé bó bá jẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ yìí rí, ó yẹ ká sì ṣe àwárí gbogbo àwọn nǹkan wọ̀nwọ̀nyí, ó yẹ ká ṣèwádìí, ó yẹ ká béèrè níbo ni gbogbo àwọn nǹkan àmúṣagbára wọ̀nwọ̀nyí, níbo ló wọlẹ̀ sí, níbo ná kó sí. Torí pé ó rán mi létí ìtàn kan tí mo gbọ́ pé nígbà tí wọ́n kó àwọn èèyàn wa, tí wọ́n kó wọn lẹ́rú wá sí ìlú Amẹ́ríkà, tí wọ́n ń fi tipátipá mú wọn, tí wọ́n ń lù wọ́n lẹ́gba pé kán yí orúkọ wọn padà, tí wọ́n ń fi wọ́n ṣiṣẹ́ inú oko, tí wọ́n ń fìyà jẹ wọ́n. Wọ́n ní lára ohun tí àwọn èèyàn wa kọ̀ọ̀kan tí wọ́n gbé dání wá ńgbà náà, ńgbà tí wọ́n tà wọ́n sóko ẹrú, a ráwọn tó gbé ìlù dání. Lára irú ìlù bẹ́ẹ̀, wọ́n ní tó bá ti wá dìgbà tán ráàyè kékeré tán ríra wọn bá sọ̀rọ̀, wọn á wá máa lùlù, wọn á máa kọrin, wọn á máa ṣàríyá, wọn á máa ṣẹ̀fẹ̀. Níbi tí wọ́n bá ti ń lùlù yìí, wọ́n ní ẹ̀mí kan á máa gbé àwọn kan wọ̀ nínú wọn débi pé agbára á wọnú wọn, agbára ìjìjà òmìnira á wọnú wọn débi pé wọ́n á fẹ́ jàjà òmìnira. Tẹ́rù á máa ba àwọn òyìnbó aláwọ̀ funfun amúnisìn. Tó jẹ́ pé ẹ mọ bí ìgbà tó jẹ́ pé láyé òde òní táyé ti lajú bíi pé kán ní riot fẹ́ ṣẹlẹ̀, àwọn èèyàn fẹ́ fẹ̀hónú hàn lórí bọ́n ṣe ń fìyà jẹ wọ́n tí ò tẹ́ wọn lọ́rùn. Ṣé ẹ sì mọ̀ pé àwọn aláwọ̀ funfun yìí, àwọn á máa dọ́gbọ́n ṣèwádìí nǹkan. Wọ́n ní nígbà náà lọ́hùn-ún, wọ́n á wá jókòó, wọ́n á bira wọn pé kí ló fa ohun tí àwọn ẹni yìí ṣe? A à rí wọn nírú ipò báyìí rí, wọn ò bá wa farú wàhálà yìí rí. Títí dìgbà tó wá wọ́n ó dà pé ìlù tí wọ́n ń gbé síta tí wọ́n ń lù yìí, ó dà pé ó ní nǹkan kan nínú, ó ní nǹkan kan lọ́wọ́, ẹ jẹ́ á gba ìlù yìí lọ́wọ́ wọn, ẹ jẹ́ á gbà á lọ́wọ́ wọn. Torí gbogbo ìgbà bọ́n bá ti lùlù yìí, tán bá ti ṣe ohun tán ń ṣe yìí, ó dà pé ẹ̀mí kan ń bà lé wọn. Ẹ jẹ́ á wá bá ṣe gbà ìlù yìí lọ́wọ́ wọn. Gẹ́gẹ́ bémi ṣe máa ń sọ fún wa, ẹni tó bá fẹ́ mú ẹ lẹ́rú, ẹni tó bá fẹ́ rẹ́ ẹ tà, tó fẹ́ rẹ́ ẹ dànù, tó bá ti mọ ohun tó wà lọ́wọ́ ẹ tó fi ń ṣagbára, tó bá fẹ́ gbà á, ó mọ̀ pé tóun bá gbà á, òun fẹ́ fi àlàfo kan lẹ̀ nìyẹn tí ò ní sí nǹkan kan ńbẹ̀. Tó bá sì tó àsìkò tó nílò nǹkan tó ń gbà lọ́wọ́ ẹ yẹn, ọkàn ẹ̀ á sọ fún ẹ pé àlàfo yìí wà ńbẹ̀, kò sí nǹkan kan ńbẹ̀. Ó ṣeé ṣe kó wá máa wá bí wàá ṣe gba nǹkan yẹn padà, àbí bí wàá tún ṣe ṣe ìmíì tí wàá fi dípò ẹ̀. Ìdí nìyẹn tán wá dọ́gbọ́n pé ó dáa, bá a bá gbà á lọ́wọ́ wọn, ẹ jẹ́ á fún wọn ní nǹkan kan tá fi dípò ẹ̀, tí ó fẹ́ jọ mọ́rú ẹ̀, ṣùgbọ́n tó bá ṣeé ṣe, irú agbára tó wà nínú eléyìí kò ní sí ńbẹ̀. Níwọ̀nba ìgbà tán bá ti wá rí i, tán fi ń ṣeré, ọkàn wọn ò ní lọ bí eléyìí tá gbà lọ́wọ́ wọn pé àwọn fẹ́ wádìí ibi tá fẹ́ gbé e sí, àwọn fẹ́ gbà á padà, àbí àwọn fẹ́ ṣèmíì. Ohun tí mò ń sọ ò yé wa? Wọ́n wá dà bí ọgbọ́n, wọ́n wá lọ ṣe ìlù míì tí ò jọ mọ́rú eléyìí tí ó wà lọ́wọ́ àwọn èèyàn wa. Wọ́n wá gba ìlù tó wà lọ́wọ́ àwọn èèyàn wa, wọ́n wá gbé míì, wọ́n fi dípò pé tó bá jẹ́ àríyá lẹ fẹ́ máa ṣe, ẹ fẹ́ máa jó, ẹ fẹ́ máa ṣàjọyọ̀, eléyìí náà lè máa dún, ó lè máa fún yín ní àwọn nǹkan. Wọ́n gba ìlù
eléyìí tí wọ́n gbé wá yẹn, tí àwọn nígbàgbọ́ pé bóyá agbára kan wà ńbẹ̀ tó ń wọnú wọn nígbà tán bá ti fi ń ṣeré tó ń jẹ́ kán máa ṣe kí ni, kán máa gbógun ti àwọn pé àwọn ò lè ṣerú yín. Mo fẹ́ jẹ́ ká kọ́ ẹ̀kọ́ tó wà láàrin yẹn o. Amúnisìn, ẹni tó fẹ́ fìyàn ṣe ẹrú, kò ní gba ohun tó wà lọ́wọ́ ẹ kúrò kó má fi nǹkan kan dípò. Ẹni tó fẹ́ gba wúrà lọ́wọ́ ẹ, tó fẹ́ tàn ẹ́ tó fẹ́ gbà á, yóò gbé páńdà tí ó fi dípò wá. Ohun tí ó sì sọ fún ọ ni pé páńdà tóun fẹ́ gbé lé ọ lọ́wọ́ yìí ó dáa ju wúrà tóun fẹ́ gbà lọ́wọ́ ẹ lọ. Bẹ́ẹ̀ ni, ohun tí wọ́n ń ṣe fún àwọn èèyàn wa lọ́pọ̀lọpọ̀ ìgbà nìyí, tó fi dénú ẹ̀sìn tí wọ́n gbé wá fún wa. Ọ̀rọ̀ tí mo sọ yìí mo fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ dà á rò, kẹ́ ẹ ronú sí i. Ẹ sùn lórí ẹ̀, ẹ dà á rò, ẹ fọgbọ́n àgbà gbé, ẹ fọgbọ́n ọmọdé gbé. Ẹ̀yin tẹ́ ẹ lóye tó ju tèmi lọ lọ́pọ̀lọpọ̀ ọ̀nà, ẹ gbé ọ̀rọ̀ tí mo sọ yìí, ẹ gbé e yẹ̀wò. Gbogbo ibi tí bàtà ti ń ta wá lẹ́sẹ̀, tí nǹkan ti ń gún wa lẹ́sẹ̀, ṣé a á sọ wí pé àwọn bàbá wa wọn ò ní nǹkan tán máa ń ṣe ni? Àbí wọn ò ní àgbékalẹ̀ tiwọn àti ètò tiwọn? Ṣé àwọn kan ló fọgbọ́n àlùmọ̀kọ́rọ́ gbà á lọ́wọ́ wa? Ṣé ìgbà tán gbà á lọ́wọ́ wa, ṣé wọ́n fi nǹkan kan jùrọ̀ ẹ̀ àbí wọn ò fi jùrọ̀ ẹ̀? Ṣóhun tán fi jùrọ̀ ẹ̀, ṣé wọn ò sọ fún wa pé ó dáa ju ohun táwọn gbà lọ́wọ́ wa lọ? Nílẹ̀ tó mọ́ lénìí fèmi àtẹ̀yin, pẹ̀lú ìwọ̀nba tá a ti rí àti ìwọ̀nba oore-ọ̀fẹ́ tá a ti ní, ṣáà ti máa rápẹẹrẹ pé wúrà ni wọ́n gbà lọ lọ́wọ́ wa, páńdà ni wọ́n gbé fún wa. Mo ṣì ń bọ̀ wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹni tán ní ó pa ọmọbìnrin, ó gé e sí wẹ́rẹ́wẹ́rẹ́, tó ti ta orí, tó ti ta àwọn ẹ̀yà kan tán ní wọn ò rí. Mo ṣì ń bọ̀ ńbẹ̀, mi ò tíì dé. Mò ń kó àwọn nǹkan kan jọ ni, ṣùgbọ́n ẹ dákun kó tó dìgbà náà, ọmọdé ni mí o, ẹ má lẹ́nu mi ń rùn, mo fẹ́ ṣe ìkìlọ̀ kan. Mo rí fọ́nrán kan tí ìyá wa, arábìnrin kan nínú ẹ̀sìn Islam tí wọ́n ṣe. Wọ́n ń sọ̀rọ̀, wọ́n ń pòwe, wọ́n láwọn ò ní dárúkọ ẹni yẹn ṣùgbọ́n gbogbo wa tá à bá ní tanra wa a ti mẹni tí wọ́n ń sọ. Mi ò wá tako ọ̀rọ̀ tárábìnrin yẹn sọ o, mi ò sọ pé ó ń parọ́, mi ní kò rí bẹ́ẹ̀ o. Bákan náà, mi ò wá jan ọ̀rọ̀ tí wọ́n ń sọ lóòtẹ̀ pé bẹ́ẹ̀ ló rí, pé òótọ́ ni, rárá. Nítorí pé ọ̀rọ̀ tí ò ṣojú mi ni, tí mi ò sí ńbẹ̀, mi ò mọ bó ṣe rí, mi ò mọ bó ṣe jẹ́, àwọn ná ń sọ ọ́. Ṣùgbọ́n èmi ní àwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn ìyá wa yìí lórí ohun tí wọ́n sọ. Mo ní àwọn ìbéèrè kan, ṣùgbọ́n lórí ètò tí màá ṣe ni màá ti béèrè àwọn ìbéèrè mi. Ṣùgbọ́n ẹ dákun, nítorí pé a lè ní yóò yá kó lọ pẹ́ kí n tó ṣètò yẹn, ní ó jẹ́ n sáré fi ìkìlọ̀ yìí ṣáwájú. Ìwọ tó o bá jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ orí afẹ́fẹ́, kì í ṣe pé torí pé mo gbọ́n ju ẹnikẹ́ni lọ ni mo ṣe fẹ́ sọ eléyìí. Tó o bá fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn, ẹ dákun mo bẹ̀ yín, mo bẹ̀ wá ni o, nítorí pé tó bá délẹ̀ tán, kẹ́ má baà ní àwọn èèyàn ò dá sí i. Tó bá délẹ̀ tán kó má baà tún di eléyìí tí á tún máa sá káàkiri kọlù òpó, kọlù igi, kọlù ọ̀pẹ láti máa sọ pé ẹ fi lágbájá lẹ̀, ó lẹ́tọ̀ọ́ sóhun tó ṣe. Ìwọ tó o bá fẹ́ mú fọ́nrán ìyá wa yẹn tí wọ́n sọ̀rọ̀, tó o fẹ́ lò ó, mo bẹ̀ ẹ́, má gbé àwòrán arákùnrin tí gbogbo wa ti mọ̀ pé àwọn ni wọ́n ń pòwe sọ̀rọ̀ yẹn sí, má gbé àwòrán wọn síbẹ̀. Má sì jáde wá láti wá sọ̀rọ̀ yẹn bíi pé ó ṣojú ẹ, wípé o mọ̀ pé òótọ́ ni. Ó nídìí tí mo fi ń kìlọ̀ fún wa, tí mo fi ń sọ bẹ́ẹ̀. Nítorí pé bí bàbá wa yẹn bá sọ wípé àwọn fẹ́ gbé ìgbésẹ̀ wípé wọ́n ba àwọn lórúkọ jẹ́ àbí nǹkan kan ṣẹlẹ̀, mi ò ní fẹ́ kó ta bá ẹ̀yin èèyàn wa kan débi tí á tún máa wá bẹ̀rẹ̀ wàhálà míì tí ò lẹ́tọ̀ọ́.
màá bẹ̀ wá bó bá tiẹ̀ fẹ́ gbé fọ́nrán yẹn bó bá fẹ́ lò ó mo ohun tó sọ sí má sọ ohun tí ó kó bá ẹ má sọ ohun tí wọ́n pè ẹ́ wá pé ìwọ náà sọ báyìí ó yá wá mẹ́rin ohun tó sọ wá má dẹ̀ gbé fọ́nrán bàbá wa yẹn síbẹ̀ débi tí wọ́n á ní o gbé fọ́nrán àwọn síbẹ̀ ìwọ náà ń sọ pé ohun tán sọ pé òótọ́ ni ẹ má gbàgbé mo ti sọ ṣáájú ẹni tó sọ̀rọ̀ mi ò sọ pé rọ́nà ń pa bákan náà mi ò sọ pé òótọ́ ni wọ́n ń sọ èmi gẹ́gẹ́ bí ẹnìkan personal opinion tèmi nínú ohun tí wọ́n sọ mo ráwọn loopholes kan mo dẹ̀ láwọn question tí mo fẹ́ bi ìyá wa yẹn tí ò fàjà tí ò má rí fin dání ìbéèrè ni gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àwọn àgbà Yorùbá ní ìbéèrè ò fàjà ṣùgbọ́n mo fẹ́ pàrọwà síwọ tá a jọ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó ráwọn fọ́nrán yìí àbí tó ti rí tó ń gbọ́ tó fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ẹ jẹ́ ká ṣọ́ra ṣe ẹ sì jẹ́ ká jìnnà sí pé bóyá á gbé fọ́nrán bàbá wa tí wọ́n ń pòwe ọ̀rọ̀ yẹn mọ́ táwa gbé síbẹ̀ gbàgàdà ẹ jẹ́ ká ṣọ́ra ẹjọ́ là kọ́kọ́ kọ́ ká tó lè jà o títí tí wọ́n fi rí ìdí ọ̀rọ̀ yìí títí tí gbogbo ohun tó ṣẹlẹ̀ tó ń kálukú wa tá a fi mọ̀ kí ló ṣẹlẹ̀ bó ni iṣu ṣe kú bó lọ̀bẹ ṣe bẹ́ ohun tí ò sojú ohun tá a sí ń bẹ̀ èyí tá a bá gbọ́ tá a mọ̀ pa fẹ́ mú wá pa fẹ́ fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ á mú wá bó bá ṣeé ṣe bẹ́ẹ̀ tó sọ̀rọ̀ ṣe sọ káwa mọ́ sọ nǹkan kan sí pé ẹ wo ohun tó ń sọ o ká sì mọ́ gbàwòrán ẹnìkan kan sí pé bóyá lágbájá náà ń bá wí tàmẹ̀dù náà ń bá wí ìyẹn ò kàn wá àfẹni tí ó bá ṣe alábòsí láàrin wa ni ó lóun ò mẹni tí wọ́n ń sọ gbogbo wa la mẹni tó ń bá wí ṣùgbọ́n sọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ṣé ò rí bẹ́ẹ̀ àwa ò mọ̀ tó mo fẹ́ bẹ̀ wá mo fẹ́ rọ̀ wá ni kó má tún di ohun tí á tún wá máa bẹ̀bẹ̀ tí ò nídìí àbí tá tún máa wá pariwo tí ò nídìí tá ní ráàyè kọjú sóhun tó yẹ ká rán gangan òun ló jẹ́ kí n sọ̀rọ̀ lọ́bẹ̀ kí n mú àmọ̀ràn yẹn wá gẹ́gẹ́ bí ọmọ kékeré tèmi ẹ jẹ́ ká lákìyèsí ìyẹn bẹ́ẹ̀ kí n tó wá máa lọ nítorí mi ò fẹ́ kí fọ́nrán yìí kó gùn jù ẹ jẹ́ ká gbọ́ àwọn èèyàn wa àwọn ọmọ ìyá wa tí wọ́n wà ní Brazil àwọn ni wọ́n wà níbi tí wọ́n ti jókòó tí wọ́n ń gbafẹ́ tí wọ́n ń jẹun ẹ wo bí wọ́n ṣe ń dọ̀wẹ́kẹ̀ àwọn ni mo ní wọ́n rán mi létí ohun tí mo rí ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní bí ọdún tó ti pẹ́ díẹ̀ sẹ́yìn ìgbà tí mo kọ́kọ́ dé Amẹ́ríkà tó yà mí lẹ́nu ìgbà tí mo rí fọ́nrán yìí ó rán mi létí ọjọ́ náà ó rán mi létí ohun tí mo rí òun ni mo ṣe ní máa fi fọ́nrán yìí máa fi ṣètò ẹ jẹ́ àjọ wò àjọ gbọ́.
fọ́nrán tí mo wí òun la ti jọ rí yẹn, òun la jọ wò yẹn. Àwọn èèyàn wa ọmọ orílẹ̀-èdè Brazil ni wọ́n, ẹ ti rí wọn, àtẹni tó láwọ̀ funfun àti dúdú láàrin wọn. Ẹ wo bí wọ́n ṣe ń hùwà, ẹ wo bí wọ́n ṣe ń jó, ẹ wo bọ́n ṣe ń ṣayẹyẹ tó wúyàn lórí. Ìran àwa ọmọ aládé bá ṣe ń ṣe leléyìí, bá ṣe rí leléyìí, báwọn bàbá wa bọ́n ṣe lògbà leléyìí, bọ́n ṣe ń ṣayé leléyìí. Eléyìí náà ti gbà lọ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa. Ọ̀pọ̀lọpọ̀ gan kàn ń rìn káàkiri bí òkú tó ti kú, tó kàn ń rìn kiri, inú wọn gan ò dùn, kò sí kankan. Ṣùgbọ́n láyé ijọ́hun, nígbà ìwáṣẹ̀, ṣàṣà lẹ ẹ́ bá àwọn bàbá wa lórí ìrònú tán máa doríkodò síbì kan. Nítorí pé kí ni? Nínú ìwà, nínú àṣà, nínú ìṣe wa ló wà wípé a súnmọ́ra wa, à ń gbara wa nímọ̀ràn, à ń bára wa jíròrò, à ń dìde ìrànlọ́wọ́ síra wa. Inú ẹ̀ lẹ́ ti máa gbọ́ tí àwọn bàbá wa ó ní wọ́n ń bára wọn ṣe kí ni? Wọ́n ń bára wọn gba oko àáró, wọ́n ń gba oko ọ̀wẹ̀. O lè bẹ̀yàn lọ́wẹ̀, o lè ṣe àáró, èyí tí ò bá ṣiṣẹ́ fún ẹ nínú ẹ̀, wọ́n ń ṣe pẹ̀lú ara wọn láti ranra wọn lọ́wọ́. Bó tiẹ̀ jẹ́ pé ìgbà tó yá, á máa ráwọn kọ̀ọ̀kan tí ó máa gbé ìwà burúkú wọnú ẹ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn ò fira wọn lẹ̀. Ara ohun tá a ní tí ọ̀pọ̀lọpọ̀ ń wò lókèèrè tó jẹ́ pé nígbà míì tá a bá ń bá wọn sọ̀rọ̀, wọ́n á máa wò wá pé ohun tẹ́ ẹ dẹ̀ ń sọ yẹn ó dẹ̀ dáa o, àwa ò nírú ẹ̀ ńbí, tó dẹ̀ jẹ́ pé a ti ń sọ gbogbo ẹ̀ dànù ńsìnyí. Ara ẹ̀ ni pé àì gbé àwọn arúgbó wa, àì gbé wọn pé à ń lọ gbé wọn síbì kan kẹ́nìkan máa bá wa tọ́jú wọn. A sì gbà pé ká fúnra wa tọ́jú wọn nítorí pé kí ni? Ojú olójú ò jojú ẹni. Ẹ rí i pé àwọn ìlú tá à ń kásà wọ́n ńsìnyí tí wọ́n sọ wípé wọ́n gbé èèyàn wọn lọ sí home, ọ̀pọ̀lọpọ̀ ló ń complain pégbà tóun débẹ̀, táwọn máa ṣí ẹ̀yìn ìyá àwọn àbí bàbá àwọn báyìí, egbò ti wà ń gbogbo ẹ̀ nítorí pé ojú kan tó sùn sí, àwọn tán ń sanwó fún pé kán máa yí wọn lára padà, wọn ò débẹ̀, wọn ò fọwọ́ kàn wọ́n. Ẹlòmíì á nígbà tóun débẹ̀, táwọn gbé ìyá àwọn lọ wẹ̀ ẹ́ fúnra àwọn wá rí ìdin, àwọn róríṣiríṣi lórí bẹ́ẹ̀dì. Ẹ wo irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Gbogbo kiní yìí nísìnyí òun làwa náà ti ń kọ́. Eléyìí tí àwọn bàbá wa, àwọn ìyá wa tí wọ́n ṣe, tán fi kọ́ wa dàgbà, a ti ń gbàgbé ẹ̀, a ti ń sọ wọ́n nù. Mò ń gbọ́rọ̀ kan lénìí, kò tíì yé mi dáadáa, mi ò tíì gbọ́ délẹ̀, mi ò tíì mọ bó ṣe jẹ́. Mò ń gbọ́ tí wọ́n ní ọba olórúkọ, ọba aládé nílẹ̀ Yorùbá wípé bóyá wọ́n ti mú kábíyèsí kalẹ̀ sílùú òyìnbó, ìlú Amẹ́ríkà, wípé wọn ò lè lọlé nítorí pé wọ́n gba owó ìjọba Amẹ́ríkà nígbà COVID. Èmi ò tíì mọ̀ bóyá irọ́ ni, bóyá òótọ́ ni. Ṣé gbogbo irú nǹkan báyìí ṣó bójú mu? Ó yẹ kán bá wa nídìí irú nǹkan báyìí. Àwa ọmọ aládé, ṣó yẹ ká wá máa ṣe bí ọmọ ẹrú? Wọ́n lọ́rọ̀ ò pọ̀rọ̀ kò kágbọ̀n, afẹ́fẹ́ ló ń gbé lọ. Màá fàdágbà ètò ti eléyìí, màá fi rọ̀ síbí báyìí nítorí pé mi ò ní fẹ́ jẹ́ kó jù báyìí lọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ, kí Ọlọ́run ọba kó wà pẹ̀lú wa, kó ṣàánú fún wa. Ẹ ẹ́ rí mi níta láìpẹ́ láì jìnnà. Ó ṣeé ṣe ó lè jẹ́ èní náà ni, ó sì lè jẹ́ lọ́la. Mò ń bọ̀ wá sọ̀rọ̀ lórí àáfàá gérígérí. Àáfàá ṣé Abdulrahman náà pè ní nílùú Ìlọrin, gérígérí, àti àwọn tó ti ń jáde tó ti ń sọ̀rọ̀, àti ìyá wa tó jáde tí wọ́n ń sọ̀rọ̀ tán dẹ̀ ń pòwe, tówe ọ̀rọ̀ yẹn tó dẹ̀ ń lọ sọ́dọ̀ bàbá wa kan tó dẹ̀ jẹ́ pé kò rújú, gbogbo wa la mẹni tán ń sọ. Mo láwọn ìbéèrè kan tí mo fẹ́ bi ìyá wa yẹn, mo láwọn ìbéèrè kan tí mo fẹ́ bi wọ́n nítorí pé èmi rí àwọn àlàfo kan nínú ohun tí wọ́n sọ tí mo níbéèrè lórí ẹ̀. Kí Elédùmarè kó dẹ́mi gbogbo wa sí, kí Ọlọ́run ọba kó ṣọ́ wa. Ojú ò ní kàtúnrí. Èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, Dr. Mike Ọlá Egunjẹmí, Ifágúgú yín kan báyìí. Èmi lọmọ wọn lódò ọwá, ọmọ àtàkìtì lórí ìrókò, ọmọ àfẹnugbégbá ẹbọ. Èmi lọmọ òjíwìjíwì fọwọ́ bẹ́gún télé. Mò ń kí gbogbo wa pé ojú ò ní kàtúnrí o. Ẹ ṣeun.
ìwòye ní ìwòyí di méjì ọ̀dẹ̀rín ló dífá fún ọlọ́fin àgbòdì wọ́n rán níjọ́ tó rúbọ àìkú wọ́n ní ó rúbọ ó ru ó ṣe kò kú mọ́ ìyẹn àwọn awẹ ìyìnfá ẹsẹ̀ tó nà ijó fà á ọ̀yànù kó tó lórin awó bá yọ sí lẹ́nu ní báńkọrin wípé ó ṣe ó Jésù a ò máa yán ó ṣe ó Jésù. àrísáré lọmọdé régún àgbàgbọ́n lobìnrin gbọ́n orò kí gbogbo èèyàn máa fọwọ́ tèmi wọ̀ mí lónìí o ìjó ní gbẹrẹ fún mo fọ̀rọ̀ yìí mo tábà gbẹrẹ fún ó ní gbẹrẹ fún o mo ti fọ̀rọ̀ yìí mo tábà gbẹrẹ fún èmi balógun èmi ọ̀dára kankan bú o ó ṣèwò orí kan ṣoṣo lè jò ní tí kí túgbà orí ká